sẹ́rí pé gbogbo àwọn àbá àti síkì asíkì kàì náà pé àwárí nínú Islam àtàgbà àtọmọdé wa àtọkùnrin wa àtobìnrin wa wọ́n yà Al-Kùránì báyìí wọ́n sì ń súnná àṣìrẹ́ni tí ó dájọ́ àwọn tí wọ́n ò dá mọ́ ìlà àwọn àlèhùnbáàdù àwọn tí wọ́n ní sí ẹbẹ̀ yà àwọn àlèhùnbáàdù ní wọ́n nídìí kan jáde lé wọ́n nídìí kan ní kíní ẹlẹ́mú ìjọba kíní kan ṣé bẹ́ẹ̀ mọye kéèsì tẹ́ parí àbẹ́ mọye kéèsì tẹ́ parí ọgbádù ní parí nǹkan pátápátá sẹ́rí pé gbogbo àwọn àbá àti síkì asíkì kàì ṣe ìtọ́lọ̀ ní a mọ́ ṣe là ń ṣe yẹn ṣe ìtọ́lọ̀ ní a mọ́ ṣe là ń ṣe ta ní ṣe wá sí òdodo mọ́nú wa ẹni tí ò ṣe wá sí nítorí owó yóò ṣe nítorí kárí mi ẹni tí ò ṣe nítorí kárí mi yóò ṣe nítorí kí wọ́n mọ̀ pé mi náà ní ìmọ̀ ju lágbájá lọ yóò ṣe nítorí kí wọ́n mọ̀ pé náà ní ìmọ̀ yóò sájà kọyọ kan sáà kí wọ́n mọ̀ pé náà ń sọ̀rọ̀ tẹ̀sífù dàwáà lè sí ìsìnkọ́ mi wà sí ìtọ̀ náà àwọn là ń sọ fún èèyàn wípé oògùn tó bá ìsàn rẹ mú rí lọ ra paracetamol ọlò sórí ní fọ́ yóò sì ṣe kíni àìsàn sí àwa náà nígbàtí dọ́kítọ̀ bá ń ṣàìsàn ẹ̀dá tó báwo ló ṣe wo àwọn èèyàn sàn wọ́n mọ̀ lè mọ́kàràjì ọ̀nà wo la fẹ́ rí bí lọ ó bá débi pé ìwọ tó bá ronú yá tẹ́lẹ̀ yìí sọ yìí báyìí kò yẹ kó sọ báyìí ló yẹ kó sọ kò bá sì sọ báyìí in tó bá ti lé mú ọ fẹ́ ṣàtúnṣe ọ sì tó rọ́lù mí sáwọ̀ adákẹ́ kí lè wá dúdú padà gbogbo wa kọ́ kí lárí ṣe ṣe dáhùn ń ṣe ń tẹ́yàn mi ń sapọ̀ ni sọ́rífù ń ṣe ń tẹ́yàn mi ń sapọ̀ bàlágà ń ṣe ń tẹ́yàn mi ń sapọ̀ mọ́ntìkì ń ṣe ń tẹ́yàn mi ń sapọ̀ àrùdù a máa ṣe ń tẹ́yàn mi ń sapọ̀ wọ́n ní ìsá àtàzà sú ilimi bí ilimi wà ilimu lè fi kí áùlà ní ìtìsáàsì tó bá fẹ́ sapọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni ó sọ ìdájọ́ ẹ̀sìn dáadáa sì mọ́ dá ilẹ̀ ahò ni wọ́n máa ń pè jọ òun ní pé ìfẹ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ adájọ́ ẹ̀sìn gan tí ó láwọn dájọ́ ẹ̀sìn ìfẹ́ ẹnu ni wọ́n ń dà láàyí tí wọ́n lọ ń lò olùtọ́lọ́wọ̀n àti tànẹ́bì ìmọ̀ ni wọ́n fi ń pa wá lójú ìfẹ́ ẹnu tí wọ́n ni wọ́n ń dá ọgbọ́n orí wọn ni wọ́n ń dá wọ́n wàá mú àdísì wọ́n mú kíní wọ́n wàá mú síra wọn wọ́n wàá jì pọ̀ èyí ó wàá rò pé ọ̀rọ̀ ni wọ́n ń sọ ọ̀rọ̀ pọ̀ ọlá nẹ́bì lè kárí lò nígbà tẹ́ni tí ó wó èèyàn sàn tó náà wá síkì yẹ́sà tí èyàn bá síkì tí ò bá jẹ́ pé sí síkì ó le gan kí ni ò járé tò sínú Islam ṣé bá wà pàdé tó wá yẹ kéèyàn ó ga tán kó tún wá dẹni yẹ̀yẹ́ Mufti ní ń di fàǹfà yìí só yẹ kó rí bẹ́ẹ̀ Mufti ní ń di fàǹfà yìí só yẹ kó rí bẹ́ẹ̀ kí wá ní fíkìrù tí Islam lè ṣe lópin ìgbà tí àwọn ẹni Islam bàjẹ́
àwọn tí wọ́n gbé Islam dání ìgbà tí wọ́n bàjẹ́ ta ni ó dúró tí ó lówó tún ṣe? Kálùkù ló tó yìí. Ọmọ kéwú ò gbà fàfà, àfá ò gbà fún ọmọ kéwú, ó ti mọ̀ pé ó ju tàfà rẹ̀ lọ. Ọlọ́pọ̀nyàn lé pé àrùnlá àfá wà lẹ jẹ́ Ọlọ́run sásánù yìí tí mo wá ìkéé sí pé mo gbé bú o, ṣùgbọ́n tẹ́ sọ ẹ̀ ò rí bẹ́ẹ̀ rárá. Mi ò yájú sí yín, bọ́ọ̀bá tó yájú ń kọ́. Nígbàtẹ́ni tí ó wó yẹ̀dá ní sàárẹ̀. Ẹ dákun, báwo ló sì fẹ́ wó yẹ̀sà? Aláàrẹ̀ sì ní ń pọ̀ kágbó yìí. Mo kí gbogbo ẹ̀yin tọ́lọ́run ṣàánú tẹ́ wà ní irú ọ̀dọ̀ àwọn bàbá yìí pípẹ́ kú oríire. Al-Ubad Dalilun Nas, àwọn olùsílọ̀ ni wọ́n máa ń darí èèyàn. Nígbàtẹ́ni tí ń sin lọ́n gẹ́gẹ́ ti sọnù. Kí ló fi ń sin lọ́n? Kí ló fi ń sin lọ́n? Ṣé ní àwọn adúpẹ́ fọ́lọ̀, àwọn aráàlú ìgbóná àwọn wá ń ṣàdúrà fún nísìn. Ìnífààrí tí ó ṣe, ìníṣẹ́ tí ó ṣe síwájú Ọlọ́run. Àwárí, mo sọ aláàánà náà pé àwárí nínú Islam, àtàgbà, àtọmọdé wa, àtọkùnrin wa, àtobìnrin wa, wọ́n yà Al-Kùránì báyìí, wọ́n sì ń súnná, àṣìrẹ́ni tí ó dájọ́. Àwọn tí wọ́n ò dá mọ́ ìlà àwọn Al-Ubad, àwọn tí wọ́n ní sí ẹbẹ̀ yà àwọn Al-Ubad ní wọ́n nídìí kan jáde lé, wọ́n nídìí kan ní kíní ẹlẹ́mú ìjọba kíní kan. Ṣé bẹ́ẹ̀ mọye kéèsì tẹ́ parí? Àbẹ́ mọye kéèsì tẹ́ parí? Ubadun ní parí nǹkan pátápátá tí wọ́n bá ní kíní tó jẹ́ pé kọ́nà wọn ni wá fáìlì tì. Báwọn bá ti fẹ́ ìlọ́lọ́wọ́ ó ṣe wọ́n sì ní sọ̀rọ̀ sẹ́nìkan. Tí ẹ̀ bá ń gbọ́ náà tó bí. Wọ́n nídìí ọ̀rọ̀ sẹ́nìkan. Ẹ dákun, ṣé ọ̀tún bàbá wa rí kọ́ sí rere hàn fún yín, àbókù náà ń gbé fún yín. Ṣé bí ẹ máa lọ ní? Tọ́ bá fẹ́ràn àwọn tó sì mọ̀ wípé ìgbàgbọ́ máa ṣiṣẹ́. Ẹnìkan wá ń béèrè ta lọ́lọ́, wọ́n á sọ ọdún ọkọ̀, ta lọ́lọ́. Ọlọ́run ti wá táwà ń sìn. Ara rẹ̀ nìkan dúró. Àtọ́ bá wo wípé mi tí ń sọ̀rọ̀ ńkọ́, ṣe bí wọ́n bẹ̀rẹ̀ kù mí, ọmọdé ò lè mí náà. Àwọn Ubad náà nìyún ní wọ́n ní kán parí irú yìí kẹsẹ̀ lẹ́yìn wọ́n wá mú lónìí o, ẹni kéèsì kìníkan o, ẹni kéèsì kìníkan o, ṣé ìgbà tẹ́ wá mú tán ṣe bẹ́ẹ̀ tó múra yìí náà ẹ̀yà fà náà lẹ́ tó múra yìí. Al-Ubad kò sẹ́ni tí ó sọ fún Ọlọ́run wípé bó ti wà lánàá ló kú lónìí o, àṣẹ bá ń ti ṣe tàná mọ́ ni o, báwọn tàná ṣe láàṣẹ mọ́ o, ṣùgbọ́n àlè bọ́ ọ̀pọ̀lọpọ̀ wí, ẹlòmí ń ṣẹ̀ṣẹ̀ ń hù ní. Tó bá yẹ kó báwọn tàná ti ṣe ń bá ní ta ni wárántì? Ẹ̀yin gẹ́gẹ́ ni wárántì Ọlọ́run. Mo tí láfún jọ́gà lẹ́yìn ọlọ́pàá náà ọkà wá dámidó wá ní mo wá gbàgbé láńsẹ̀sì mi sílé, driving license mi ó gbàgbé sílé tí ẹ̀bọ̀n sáwà ṣẹlẹ̀ wá ní driving license yí dá
mo ní mo gbàgbé sílé mo sì ti jáde kí n tó rántí ìsìlé padà torí lè ṣètọ́lọ́ ni ló bá ní kò sí tó kú ìyẹn dágọ́ àwọn ẹni àà ìní dágọ́ yín o tí bá dé àgọ́ yín ibi wọ́n fìwọ́ sí lọ́ládéhùn ìwọ́n ló dé àgọ́ Ọlọ́run o ó ní sí ń pa ní mọ́gẹ́ kan kù a sì jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ní tí bá dágọ́ yín ìwọ́n ló dágọ́ Ọlọ́run ń sọ fún Ọlọ́run pútọ̀ ọlọ́pàá tayé o ó ti mú ọlọ́pàá ti èrè Ọlọ́run Ọlọ́run sì ti sọ pé mọ́níkádà ní wà ní yá àkọ́dé àfisàntò wú bèlè harbi ọlọ́pàá ẹni tó pẹ́ tó bá bá ìlè tó Ọlọ́run wá ṣọ̀tà bá ìlè Ọlọ́run wá lè tó gbòrò sí Ọlọ́run yanjú rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn olùsìn lọ́n kìí sóògùn kò sí ẹ̀dìgbà tó bá láǹkan ẹlòmí ò ní yímọ́nì ti lọ ọ súnmọ́lọ́ ní ọ parẹ́ sínú Ọlọ́run tí wà sí wà náà ọ wà billahi lillahi minallahi fillahi alallahi عباد دليل الناس إذا كان العباد ضلا tí ẹni tí ń sin lọ́run tó bá wá ti sọnù كيف يهدي الناس ta ni ó sẹ́ẹ̀kì wípé ẹdúó ẹni sùúrù ẹ má gbà bí ìbáyìí ní ẹgbà báwo ló sì fẹ́ sí